pẹ̀lú bí ọ̀pọ̀ ọmọ Yorùbá tòótọ́ àti àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, ìlú tí wọ́n ti ń jẹ kàtán ká tó fẹ́ kọyàngẹlẹ̀ bí ọkàn wọn bó ṣe wà lókè lórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ rẹpẹtẹ tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí kó ní abúlé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n pè lábúlé Yáwótà àti Àwúrò Ẹ̀síẹ̀lẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Pẹ̀lú bọ́kàn wọn ṣe wà lókè pé ìgbà wo ni àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ náà ni wọ́n yóò dé tí wọ́n yóò gba òmìnira. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àti mú tuntun wà lórí ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí, tí a sì fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé iṣẹ́ ń lọ gidigidi láti gba àwọn ọmọ náà sílẹ̀. Ṣùgbọ́n ní báyìí Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn jagunjagun yan àwọn sójà Nàìjíríà wọ́n ti yí gbogbo inú igbó tí àwọn afẹ̀míṣòfò náà tán farapamọ́ tán kó àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ náà pamọ́ sí. Wọ́n ti yí gbogbo bẹ̀ ká láti wọ́n má sì jẹ́ ká jáde. Ṣùgbọ́n àti wá lọ gba àwọn ọmọ náà sílẹ̀ àti rí wọn àti wọnú igbó lọ kojú wọn, òun gan ni ó ń dá wàhálà sílẹ̀ tí àwọn ọmọ náà àti olùkọ́ tí wọ́n fi tí ì gba ìtúsílẹ̀ di àsìkò tí a ṣe àkójọpọ̀ ròyìn yìí. Ẹ rántí pé lọ́jọ́ 15 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, the 15th of May 2026, ìní ariwo ńlá mà jáde láti ìlú Ògbómọ̀ṣọ́ nígbà tí àwọn Fúlàní afẹ̀míṣòfò tí wọ́n ya wọ abúlé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn abúlé Yáwótà àti Àwúrò Ẹ̀síẹ̀lẹ̀, tí wọ́n sì jẹ́ akẹ́kọ̀ọ́ bíi 39 àti olùkọ́ bíi 7 tí wọ́n jí wọn gbé wọnú igbó lọ, èyí tí wọ́n ti dùnbò olùkọ́ kan Michael Oyèdókun bíi ewúrẹ́ sínú igbó lẹ́yìn ìgbà tí wọ́n jí wọn kó débẹ̀. Ṣá o, láti ìgbà náà títí di àsìkò yìí, ní ìjọba àtàwọn agbófinró inú wọn ò rí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yìí gbà sílẹ̀. Tọ́rọ̀ sì ti lé ní oṣù kan dáadáa, èyí tó jẹ́ kí ominú kó máa pọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn, pàápàá àwọn mọ̀lẹ́bí, ará àti ọ̀rẹ́ àwọn èèyàn tí wọ́n ní èèyàn lákàtà àwọn oníṣẹ́ ibi náà. Ṣá o, nínú ti Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ó ń dá ìtúsílẹ̀ àwọn ẹni náà dúró. Ó ní bí wọ́n ṣe ní ìjọba àpapọ̀ wọn fẹ́ ṣe nǹkan táwọn afẹ̀míṣòfò náà ń béèrè, ìyẹn owó tabua àti kí wọ́n fi àwọn ọ̀gá wọn tí wọ́n ti mú sílẹ̀ láti ọdún tó kọjá kan tú wọn sílẹ̀ nínú ẹ̀wọ̀n. Eléyìí la sì gbọ́ pé kò jẹ́ kí àwọn afẹ̀míṣòfò náà láti fi àwọn tí wọ́n jí kó láti fi wọn sílẹ̀. Ṣùgbọ́n ní báyìí Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn ológun ò fìgbà kankan fi inú igbó rìsáàfù ìjọba Old Ọ̀yọ́ National Park tí wọ́n kó àwọn ọmọ náà pamọ́ sí, tá a sì gbọ́ pé kò dín ní ọ̀pọ̀ sójà tí ẹ̀mí wọn ti ṣòfò nínú ìgbẹ̀jàngbara láti gba àwọn ọmọ náà sílẹ̀, nítorí wọ́n ní àwọn afẹ̀míṣòfò náà wọ́n ti rí bọ́ǹbù sílẹ̀ tó lóyìnbó ń pè ní landmine sí inú igbó náà níbi tí àwọn èèyàn lè gbà dọ́dọ̀ wọn. Ṣùgbọ́n ní báyìí a gbọ́ pé àwọn sójà wọn ti fẹ́ kàn wọ́n lára, wọ́n ti yí gbogbo igbó náà ká láti má ṣe jẹ́ kan sá lọ. Ṣùgbọ́n ní tó kàn bá wọn lẹ́rù ni pé báwọn bá jálù wọn lójijì tí àwọn dáná yára wọn, ṣé gbogbo àwọn ọmọ kéékèèké tó wà lọ́dọ̀ wọn àtàwọn olùkọ́ ṣé gbogbo wọn ní faragbọ́ta kí gbogbo wọn kú kán ṣàgbákò kú láti bẹ̀.